Hello, ẹ̀yin èèyàn mi. Hmm, a kú dédé wò yí o. A kú àsìkò yìí o. A kú weekend. Hmm. Ẹ̀yin, ṣé ẹ mọ̀ pé wọ́n ní kí ló ń jẹ́? Wọn ò mọ̀ ìgbà tí Ashley tó sneak wọnú ààfin. Wọ́n lọ́dọ̀ àwọn Láfógè ni wọ́n ti lé o. Wọ́n ní bó ṣe wà nìyẹn òun àti ẹ̀. Wọ́n ní wọ́n ṣàrí pé gbogbo àwọn olórí yẹn tó máa fẹ́ wọlé, tinted glass ni gbogbo wọn máa ń gbé. Wọn ò ní mọ àwọn tó wà nínú kíní, nínú mọ́tò. Wọ́n lóhun àti Mariam náà jọ wọlé. Lákòókò tún padà, mọ́tò yẹn tún padà wọnú ààfin again pẹ̀lú tinted mọ́tò bá ṣe wọ́n fẹ́ ṣiṣẹ́ ibi. Wọ́n ṣe ń gbé mọ́tò wọlé tó ń gbé jáde. Wọ́n ní bí àwọn ọmọ ẹni tó gbé babaláwo wọlé, ẹnìkan wọlé. Àṣé babaláwo tó fẹ́ bá wọn ṣiṣẹ́ ibi. Wọ́n ṣe wọlé ní àwọn security ṣí gate fún wọn. Wọ́n ní bó ṣe yẹ kí wọ́n á deposit babaláwo sí ààfin láti padà sí ibi tí wọ́n ti ń bọ̀. Wọ́n ní meanwhile nínú lábẹ́ pé ó ń tọ̀. Wọ́n ní bóyá ilé náà, ilé Mariam ni. Ilé Mariam ni Ashley dúró sí láti wọ́n ṣà ní kó wá di nǹkan tó dúró. Wọ́n gbé bàbá yẹn pamọ́ sínú ààfin tó ń dẹ̀ mọ́. Wọ́n ní bó ṣe, wọ́n nígbà tó wá di òru, wọ́n bí babaláwo ṣe bọ́ta nìyẹn. Gbogbo èèyàn ti sùn. Ṣé ẹ mọ̀ pé àwọn security ló máa ṣẹ́kù, wọn ò ní sùn. Àwọn security wá ń parade gbogbo ààfin lóru. Bó ṣe gbọ́ awuyewuye kan tó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibi kan ní inú palace. Bá ṣe babaláwo yẹn ló ń ṣe, ló ń pe, ló ń pọ̀fọ̀, ló ń po ìgèdè tó ń ṣe gbogbo ẹ̀. Wọ́n máa ní kí ló ń dún wuyewuye ń bẹ̀. Wọ́n ṣe dé bẹ̀ báyìí, wọ́n rí babaláwo. Ó ṣe rí wọn ṣe ló dẹ̀ pause. Ó pause. Wọ́n ṣàrí red handed. Wọ́n bá ní bàbá, níbo lẹ ti wá? Ta ni yín? Níbo kí lẹ̀ ń wá nínú ààfin? Ó jẹ́ pé ṣe lẹ̀ ń pe ìgèdè. Bọ́n ṣe wọ́ bàbá yẹn. Wọ́n wọ jáde kúrò nínú corner ibi tó wà. Wọ́n ní bó ṣe wọ jáde. Wọ́n ní kí lẹ̀ ń wá? Ló bá ní kán ṣe òun jẹ́jẹ́. Kán ṣe ẹ́ jẹ́jẹ́. Kí ló wá ṣe? Ó ní ẹnìkan nínú àwọn olórí ló gbé wọn wá. Láti bo. Ó ní, wọ́n ní kó wá ṣiṣẹ́ fún wọn ní ààfin. Iṣẹ́ fún àwọn tàná ni ẹnìkan nínú àwọn olórí náà sọ pé káwọn ṣe kíní yẹn fún wọn. Pé gbogbo nǹkan tó bá àṣegbé yẹn pé tó bá ti ṣe, gbogbo nǹkan tó bá béèrè lọ kábíyèsí kí kábíyèsí máa ṣe fún wọn. Pé that is the reason tó ń fi wá sí ààfin. Wọ́n gbé òun pamọ́ pé tó bá dòru kó bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ní àìmọṣẹ́ jẹ́ òun ló fẹ́ kó bá ẹ. Àìmọṣẹ́ kọ̀, yes. Òun ló fẹ́ kó bá ẹ. Wọ́n sì fẹ́ ẹni tí gbogbo èèyàn ti ń sùn. Báwọn oníṣe lọ, wọ́n ní wọ́n so bàbá yẹn mọ́lẹ̀. Pé wọ́n ní wọ́n tí fẹ́ lọ pe kábíyèsí lóru yẹn. Wọ́n so bàbá yẹn mọ́lẹ̀. Wọ́n láwọn guide ṣá so bàbá yẹn mọ́lẹ̀. Wọ́n ní bẹ́ẹ̀ kí wọ́n tó so mọ́lẹ̀ tán pọ́n na. Wọ́n na tí bí ìpé kó kú. Wọ́n na sí lára. Pé wọ́n tí fẹ́ kó gbá ní kábíyèsí. Wọ́n bá ní ta ní nínú àwọn olórí. Ó lóun ò mọjú wọn. Bẹ́ẹ̀ tí kan náà àwọn olórí ṣá. Wọ́n ní báwọn ṣe lọ jí gbogbo àwọn olórí. Ṣé lágbájá? Ó ní no. Ṣé tẹ̀mẹ́dù yìí? Wọ́n ní no. Ó ní tó bá rí òun. Kí lorúkọ ẹ̀? Ó ní wọn. Ló bá ń prescribe olórí yẹn. Ṣé ẹ mọ̀ pé Ashley ti lọ? Ashley ti lọ. Nígbà tó wá, wọ́n wá fúnra, wọ́n ò fún Ashley lára. Wọ́n ní bí babaláwo ṣe wá pé nọ́mbà Ashley pé kó máa bọ̀.
pé kò ṣe kíni. Wọ́n wá pe Mariam. Mariam wá sọ fún wọn ní nọ́mbà Ashley. Ṣé o mọ̀ pé Ashley kò sọ pé Mariam ò sọ pé Ashley ni. Ẹ̀sùn ìgbà tó ń ti rí gbogbo wọn tó ku Ashley, wọ́n ní bí Mariam ṣe fún wọn nọ́mbà Ashley. Wọ́n ṣàjẹ́ ká Ashley wá ṣá. Ló bá ní eléyìí gangan ló gbéṣẹ́ yẹn fún òun yẹn, Ashley ló gbéṣẹ́ wa fún òun. Wọ́n ní kó wá sáàfin, kó wá pọ̀ ọ̀fọ̀, kó wá ṣe ìjàmbá yẹn fún wọn. Wọ́n ní ṣùgbọ́n pé gẹ́gẹ́dẹ́ gbiná o, pé bàbá yẹn kó ti fẹ́, pé wọ́n so bàbá yẹn sókè ni. Wọ́n so ọwọ́ ẹ̀. Wọ́n ní kí bàbá yẹn, wọ́n so sókè àjà. Wọ́n ní ibi báyìí pé ààfin yẹn lórí bàbá wọn máa lò pamọ́. Wọ́n ní kì í ṣe kékeré. Nígbà kábíyèsí, wọ́n á pe kábíyèsí. Kábíyèsí wá ní nígbà tí ilẹ̀ mọ́ náà wá pe kábíyèsí. Kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní ro gbogbo oríṣiríṣi ẹjọ́ yẹn. Kábíyèsí ní so Ashley, ìwọ ní bíbá tán tó ti lé ẹ kúrò tó mú èèyàn wá sínú ààfin láti wá máa báṣẹ́ lọ. Pé tiẹ̀ ti ta o. Wọ́n lóhùn ní o, Ashley o. Ashley ló tún mú babaláwo wá sílé o, sáàfin o, kó túbọ̀ máa ṣe ibi o. Bí wọ́n ṣe ránṣẹ́ sí àwọn Ọláfógìdì nìyẹn. Pé kan tún wá, kan wá wo nǹkan tí iṣẹ́ tó ọmọ wọn tó wá ṣe láàfin lẹ́yìn tó ti lè dànù. Wọ́n ní bí àwọn Ọláfógìdì ti ṣe dé. Wọ́n ní kó wojú ilẹ̀, kó wo ẹnu ilẹ̀, kó wo ẹnu nǹkan tí ọmọ wọn tún ṣe. Wọ́n ní tẹ bá gbọ́ ọ̀rọ̀ burúkú tí kábíyèsí sọ fún àwọn Ọláfógìdì, pé wọn ò gbọdọ̀ tún wọnú ààfin òun mọ́. Pé òun ò gbọdọ̀ rí wọn nú ààfin. Wọ́n ní wọ́n disgrace Ashley disgrace àwọn Ọláfógìdì o. Ó disgrace àwọn ẹbí ẹ̀. Wọ́n ní ṣe ni àwọn Ọláfógìdì bẹ̀rẹ̀ sí ní tún sọ̀rọ̀ sí Ashley. Pé nǹkan tó ti dálẹ̀ apá ò ní ká. Wọ́n ní báwọn Ọláfógìdì pé kábíyèsí lé wọn bí ajá kúrò ní ààfin. So ó kú bó ṣe fẹ́ yanjú ọ̀rọ̀. Wọ́n ní báwọn Ọláfógìdì ṣe lọ ní wọ́n wá pa Ashley ní ààfin. Bí Ashley tún lè padà sí ọ̀dọ̀ àwọn èèyàn because wọ́n tẹ̀ sí lè kúrò láàfin. Ọ̀dọ̀ àwọn èèyàn tó wà ní Ọláfógìdì ló tún ṣiṣẹ́ ibi, ló tún wá bó ṣe máa wá sí compound sí ààfin kó tún máa ṣiṣẹ́ ibi. Kó continue iṣẹ́ ibi. Pé Ọlọ́run ló ní kí àwọn security kan rí bàbá yẹn níbi tó ti ń pọ̀fọ̀ lóru yẹn. Pé Ọlọ́run ló ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀, bọ́n tún ṣe máa fi mọ́tò tí ń tẹ́ kìíní gbé bàbá yẹn jáde. Wọ́n ní tí wọ́n bá lè jáde wọ́n ń wo inú ìgbà tó ti jẹ́ pé gbogbo àwọn olórí yẹn pé nǹkan tá gbọ́, wọ́n ní tinted ni wọ́n máa ń gbé jáde, wọ́n ò ní rí àwọn tó wà níbẹ̀. So ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ tinted car tó sọ pé wọ́n gbé jáde òun ló fà á. Tó fi rí babaláwo nínú mọ́tò kan béèrè kan challenge. So ẹ̀yin èèyàn wa, mo ní kí n gbé yẹn sí yín létí kẹ́ tún gbọ́ pé Ashley kò tún dẹ̀yìn láàfin o. Ó tún gbé ó tún wá ń ta ọfà sínú ìmọ́lẹ̀ o. So kí ni a ti wá ṣe irú eléyìí sí? Wọ́n lójú gba àwọn Ọláfógìdì, ojú gba wọn tì lọ́rọ̀ Ashley. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé sí yín létí kẹ́ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Kẹ́ dẹ̀ bá wa ṣe ìjókòó sí comment section. Kí lẹ rí sọ sí eléyìí? So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé ó dáa. Ọlọ́run jí wa rí. Amen.